balẹ̀ sórí afẹ́fẹ́ ìpàṣẹ lẹ́tọ̀ tókòdé kan bá màráyé fẹ́ máa fi tí gbé níyàwó ẹni tó gbọ́ ẹ̀yára késẹ́ni tí ò tí ì gbọ́ gbogbo ẹni tó súnmọ́ ẹ̀sáré tètè ẹ̀pàwọn tó jìnnà rere pé tó pàṣẹ gòdè nígbà tuntun ẹ̀fẹ̀ ẹ̀jẹ̀ àjọgbọ́ táwọn akọni tó fẹ̀mí wọn kalẹ̀ débi tí wọ́n mọ̀ bá parẹ́ tó mọ̀ bá parun ni Ọláyínká Ayédùn ọmọ Akórèdé ọbalẹ̀ sórí ètò ó dénú àgbàláyé dùnú kásọ̀rí kí ni wí iṣẹ́ ìwádìí lórí ìdí ìyanu ẹ̀ṣọ́ òkò yìí ni ọmọ àgbẹ̀yìn yẹbi lólú ọmọ akúba kó bọlu ara ikú torí ìdí ọmọ ilẹ̀ òòrè ogun àjà wẹ̀yìn ọmọdé ẹ̀ṣọ́ òkò yìí wù mí gbé ohun tó dúmọ́ lómúlé ìfọ́sùn mi lọ Ayédùn gbòde ẹ̀yin olùgbọ́ gbogbo ẹ farabalẹ̀ kájọ gbé tó yìí pàṣẹ lápọ̀tún Ayédùn o gbéra lẹ̀ o dìde. bọ́mọdé ò bá bá ìtàn yóò bá àròbá àròbá ní bàbá àtàn ìtàn àwọn akọni akọgun àwọn èèyàn ńláńlá tí wọ́n ti ré kọjá àtàwọn tó tún ń bẹ ó dáa ká máa mọ̀ ń pa wọn kán fi lè máa tọ́ àwa náà sọ́nà nípasẹ̀ eléyìí ó ní ètò èyí tá à ń pè ní ìpasẹ̀ ṣẹ́ni pé ìpasẹ̀ náà mo lò mo ní èyí nípasẹ̀ eléyìí ní ètò tá à ń pè ní ìpasẹ̀ èyí tí Ayédùn tó ń ṣe olóòtú rẹ̀ lórí rédíò 32 FM táwọn aráàlú tá a mọ̀ sí Smile máa rẹ́rìn ọlọ́mọdé àríbànújẹ́ ẹ jọ̀ọ́ ẹ̀yin akẹ́kọ̀ọ́ pàtàkì jùlọ àtẹ̀yìntẹ́ máa ń ṣe ìwádìí ìtàn history ẹ jọ̀ọ́ ẹ máa gbọ́ ọ̀dà àpọ̀ ìpasẹ̀ ìtàn ni o. Èmi Adérẹ̀mí Rájí Oyèládé ọ̀jọ̀gbọ́n nínú ẹ̀kọ́ lítírésọ̀ àti ìwé kíkọ tí mo sì jẹ́ ààrẹ tẹ́lẹ̀ rí fún òǹkọ̀wé ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Mo fi àsìkò yìí sọ fún gbogbo ọmọ Nàìjíríà pé kí ẹ máa gbọ́ ètò ìpasẹ̀ tí Ayédùn ń ṣe atọ́kùn rẹ̀ ní ìkànnì Ìfẹ́yìn 32 FM 94.9 Àjàkẹ́rin Cocoa House ìyẹn nílé àwọn àgbẹ̀ ní ìlú Ìbàdàn. Ire o. Kádúpẹ́ ọdún tuntun tó bá wa dáyé kádúpẹ́ ọdún tuntun tó ṣojú ẹ̀mí wa. ọpẹ́ Olódùmarè àdúpẹ́ Láyínká máa kó èdè o mọ̀ ń jẹ́ gbèjé sórí pọ́ńtò pẹ́ ni o. ó ṣe déédé ọpẹ́. ọ̀rọ̀ èmi rẹ tọ́pẹ́ àti gbogbo kọ́ wa bẹ́ẹ̀ni ọdún 2021 àmàmà dúpẹ́ o Olódùmarè àdúpẹ́. Láyínká máa kórèdé àkọ́kọ́ ètò ìpasẹ̀ lọ́dún 2021 lórí ìkànnì adẹ́rìn ipò sónú ẹ wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan ẹ̀fọ́ ni ẹ̀rọ ìsọ̀lá ẹ̀ka alẹ́ ọmọ Yorùbá o ẹ tó ti dé o ẹ̀ka alẹ́ nílé olúfẹ́ àbúrẹ́ ọmọ apáfá owó rẹ mọ́ ẹ kú ọdún ní tòní. ẹ kú ọdún nílé olúfẹ́ àbúrẹ́ ọmọ apáfá owó rẹ mọ́ Ògúnwùsì Ọ̀jájá òkú ọdún kábíyèsí o. akíndèdè ọmọ olúfẹ́ àbúrẹ́ pátápátá ẹ̀ka ẹ̀lẹ́ o ẹ tún kú ọdún nílé Olówó Òdùrú ọmọ Àjíbọ̀sìn ẹ kú ọdún o. ẹ̀ka ẹ̀lẹ́ o nílé Láìwọlá Adépọ̀jù bí ọmọ Olúkú Ewu ìyọ̀bọ̀rọ̀ yìí tí àwọn níbi wọ́n gbé bí lọ́mọ ẹ̀ka ẹ̀lẹ́ àkú ọdún o. Aláàfin ẹ kú ọdún. ẹ̀ka ẹ̀lẹ́ o lókè Ìbàdàn ìlú àgbáríjọpọ̀ akọni ìbà Àkànmújì o ẹ̀ka ẹ̀lẹ́ ọmọ lọ́yẹ́mọyìn. bàbá wa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. mo ṣe kábíyèsí o Olúbàdàn lẹ̀ Ìbàdàn akú ọdún akú yèdùn. gbogbo ẹgbẹ́ àgbáríjọpọ̀ ọmọ akọni ẹ̀ka ẹ̀lẹ́ o Association of Ancients akú ọdún Ìbàdàn Warlords family ẹ màmá káàlẹ́ ẹ̀kú ọdún ẹ̀kú yèdùn ẹ̀kú lélẹ̀ mọ́yàlóye oko Adébánkẹ́fà akú ọdún ẹ̀kú ọdún o nílé Olúyẹdùn Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ kú ọdún. ẹ̀kú ọdún ẹ̀kú yèdùn
nílé ńlákanlẹ̀ asọdún èyí àṣetẹ̀mí yìí sí àṣẹ ẹ kú ọdún nílé Ìbáṣọ̀run olúyọ̀lé olúyọ̀ wọn ẹ̀ka alẹ́ ẹ kú ọdún àdítẹ́lẹ̀ ọkọ̀ fúlú ara ẹ kú ọdún o nílé ọdẹ ńlọ àtàbà àti bíi àméjì ògbè ẹ kú ọdún o nílé ọmọlólú ọpẹ́ àgbẹ̀ ẹ kú ọdún o nílé Oyèsílẹ̀ Olúgbòde ẹ kú ọdún o nílé Ìbíkúnlé Olókè Àgbàgbàṣẹ ẹ kú ọdún o nílé Ògúnmọ́lá Àlàpà ọmọ ẹbí ẹ kú ọdún o nílé Bẹ́yì Òkú Akéré ẹ kú ọdún o nílé Òròwùsì Àwàrùn Ọ̀sọ́nsọ́ ẹ kú ọdún o nílé Asúbíàrú Àgẹ́dẹ́gúdù Olódì Òkúta ẹ kú ọdún o nílé Akánimọ́lẹ̀ Fìjàbí Ògìdẹ́kùnrin Ọ̀gọ́mọgọ́mọ Kẹrẹkẹrẹbájà ẹ kú ọdún o nílé Olúpòyí Lọ́yàbíọ́dún òkú ọdún òkú Yèdùn ẹ kú ọdún o nílé Arúlógún bí èéfín àgbàpẹ́ làìlà ẹ kú ọdún o Bẹ́yì Òkú ọmọ Akéré ọ̀ọ́dùgbẹ̀dùgbẹ̀rẹ̀ bí ìjà Mọ́súdì Àkànbí ọ̀ka alẹ́ òkú ọdún. òkú àṣekú ọjọ́ bí. òkú àṣekú ọjọ́ bí èmi Abíọ́dún náà kíra mi kú àṣekú ọjọ́ bí alẹ́lọ́jọ́ bí èmi Ìṣọ̀lá Ògún ẹ káalẹ́ o gbogbo ọmọ Ìbàdàn ẹ kú ọdún nílé Yẹ́rọ̀mbí Àkàsà níjà Yẹ́rọ̀mbí ẹ̀mọ̀mọ̀ kú ọdún akúyèédún ẹ kú ọdún o nílé Òròwùsì Àwàrùn Ọ̀sọ́nsọ́ ẹ kú ọdún. ó ti kí baba kí àwọn ọmọ rẹ̀ méjèèjì tó kù. ẹ kú ọdún o lágbolé Kédolú ẹ kú ọdún Àjàyí Ọ̀ṣungbẹ́kun ẹ kú ọdún Ajékúsó ti gbọ́n ẹ káàlẹ́ o. kò bọ́ ọmọ jẹ́ ńkọ́ Balógun Ọlá kò bọ́ ọmọ jẹ́ kò tiẹ̀ wá bọ́ ọmọ jẹ́ ẹ káàlẹ́ ẹ kú ọdún ẹ kú Yèdùn Lásọ̀mí ẹ kú ọdún ẹ kú ọdún o èyí ni lókè Elépo ilé Ọlásọ̀mí lókè Elépo ẹ kú ọdún. Olúgbòde ńkọ́. ẹ kú ọdún o Àjàyí Oyèsílẹ̀ Olúgbòde ọbẹ̀ kí Tẹ̀sílímì Abíọ́dún mo ti kọ́kọ́ kí kú ọdún nígbà mo ti kú olórí Ọpẹ́ Àgbẹ̀ mo ti kí Tẹ̀sílímì Abíọ́dún Oyèsílẹ̀ Olúgbòde ẹ kú ọdún mo kí lọ́ọ̀yà Abíọ́dún Olúpòyí mo ní wọn kú ọdún. o délé àwọn bàbá ogun àwọn bàbá mi Balógun ọdẹ ńlọ. mo ti débẹ̀ àtàbà tí bí àméjì ògbé ọdẹ ńlọ máa yí gbiri kó di olódi ọmọ ọ̀fàfà tí gbòǹwòrò tí bá búbú. ibo ló kù sí. ọgbọ́n lẹ́bi bá ṣé a máa ń sọ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ màmá káàlẹ́ o. ẹ kú ọdún. a kú ọdún a kú Yèdùn ẹ káàlẹ́ ẹ kú ọdún lóje nílé Olúòjé ọmọ olóje ń pẹ́tù oníbàntí ogun ẹ kú ọdún. ilé Délé Solú ẹ kú ọdún Ìrẹsì Ògúndèyí Arágbọ̀ Òwúrọ̀ ẹ kú ọdún ẹ kú ọdún o ẹ kú ọdún o nílé Àlíwò ẹ kú ọdún ẹ kú ọdún nílé Ẹdí Oyèwọlé Ẹgbẹ́ròǹgbé ọmọ Fọkànláwọ̀ ọmọ akínsẹ̀pọ̀nàmọ̀kẹ́ni tí ó mu abàkọ̀sẹ̀pọ̀nà kàkàláyà ẹ kú ọdún ní Fọkàn ń bẹ̀ ẹ kú ọdún. bó o ti dórí Fọkàn ó délé Àdó. ẹ kú ọdún nílé Àdó ẹ kú ọdún o nílé Asaka ẹ kú ọdún o nílé Apẹtẹ ẹ kú Yèdùn bá a ṣe pé lọ́dún èyí 2021 làwà yìí a tún ṣàmọ́dún nínú owó nínú ọlá àìkú tí ṣe bá lè ọ̀rọ̀ ẹ kú ọdún o nílé Olúgbẹ̀san ẹ kú ọdún nílé Ẹlẹ́bìtì nílé Adépọ̀jù Sákírù Apárí ẹ kú ọdún o níbo tó ní. ilé àṣà ẹ kú ọdún. lágbèní àṣà nílé àṣà lóko àṣà lógun. ilé àṣà nílé àṣà lóko àṣà lójú ogun. kí mọ́gàjí ilé àṣà Abdulrasaki. mọ́gàjí ilé àṣà Abdulrasaki o àṣà ilé àṣà lójú ogun àṣà ní gbogbo ògbà bóbìnrin ọ̀bẹ́yà sa ọkọ rẹ̀ yóò mọ gbọ̀n pàkọ́ àṣà tẹ́ ẹ jẹ́ ńlé ni wọn ò fi rí rẹ́ jẹ́ ńlé àṣà tẹ́ ẹ jẹ́ lójú ogun ṣé bí ni wọn ò jẹ́ wọn rí rẹ́ jẹ́ lójú ogun akérèmọ́sẹ̀ yẹn jẹ́ ẹ̀ka alẹ́ nílé àṣà ẹ̀ka alẹ́ nílé Olúgbẹ̀san Òkè Agbẹni ọmọ baálé àbàwọ̀ ẹ̀ka alẹ́ ayérí iná ẹ̀ka alẹ́ Ẹlẹ́bìtì ẹ̀ka alẹ́ nílé Ọlọ́sùn tó kí ẹ̀ka alẹ́. ilé ìbò olóbì nǹkan. ìbò olóbì ẹ̀ka alẹ́ Ṣàngó Ilé Àkúrú ẹ̀ka alẹ́ ilé ìbò olóbì ẹ̀ka alẹ́ àìgbọ́fálà wòkè Ifákùn sí ń para láyé nǹkan ọmọ Akóredé kíní ọ̀hún bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ jádùtẹ̀ iwájú akíyẹ nílé Ọlọ́sùn Àjàyí ọmọ Agabí Oṣù ọmọ òdìbẹ́rẹ́ bóyin wí ọmọ òdìbẹ́rẹ́ tí bóyin jà akíyẹ lámúnigun akí wọn lọ́dún sí gbogbo. mọ̀ bọ̀ lágbolé àwọn bàbá tèmi náà.
ilé múmínì. ẹ̀kálẹ̀ àkú ọdún nílé múmínì ní Tùtàbà lóje ẹ̀kálẹ̀ lágbóolé Ọláyínká ọmọ Akóredé. wọ́n á kí wọn dóko àwọn bàbá mi náà torí Ìbàdàn tó nílé tí ò lóko Ìbàdàn rẹ̀ ò pé. Ìbàdàn rẹ̀ ò tí ì pé tó mọ̀lòkó yín. Abẹ́ẹ̀dún ní wákàjáyé. Màmá kálẹ̀ o lábẹ́ẹ̀dún. Láyínká ọmọ Akóredé ló ní ń wá ó ní ń kí baálẹ̀ o. olóyè Rábíù Ẹ̀dúnjọbí màmá kálẹ̀ ẹ̀kọ́ àdó èjìrí ọ̀kẹ́ ara sókun yídíyídí lójú orogún èjìwòrán lójú ìyá rẹ̀ Ìkòyí ẹ̀sọ́ ọmọ ogun òbírọ̀ yẹ́bí ńlólú ọmọ akútí ifá kóbọ̀nù àrùn tí kú torí ti yọ ọmọ lẹ́wọ̀ ogun káyọ̀ mọ́gbọ́ ẹ̀dùn gbogbo ogun kan wọ́n yóò tẹ̀sí ẹ̀dùn ogun wa kọ́ wọ́n yẹ̀dẹ̀ odòdó èso ọmọ akú ẹ̀rí ìtìrẹ̀ Láyínká ọmọ Akóredé òní sọ̀wọ́ bẹ́ẹ̀ ló ní sọ̀wọ́ àtọ̀dún èyí àjọṣe tẹ̀mí ìsinmi ó kí wọn nílé jọ́kọ́ ó semi lókè òde náà ni ẹ ń bẹ ìlọ́kọ́ ni wọ́n máa rélu agboolé ìjọ́kọ́ ọ̀yà gágá mo kí ẹ níbẹ̀ gbogbo jagunjagun lẹ̀ Ìbàdàn màmá kálẹ̀ gbogbo jagunjagun lẹ̀ Yorùbá tí wọ́n gbogbo jagunjagun ilẹ̀ kóòtù àjíbítí ń parapọ̀ sókè Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ ajó orosùn kálẹ̀ àkú ọdún àkú ìyèdún boniwá. sáré yípo àwọn ìpínlẹ̀ ilẹ̀ Yorùbá pátápátá. tó Ẹlẹ́dùmarè. lọ mú láti ibi tọ́rọ̀ ajé wà Èkó nù. Èkó àkété arómisálẹ̀ ẹgbẹ́lẹ́gbẹ́lẹ́gbẹ́ ọmọ ẹlẹ́rù pàǹpà tí bẹ́ẹ̀ lẹ́yìn ìgbẹ́ tì í ẹkú ilé àkú ọdún bá a ṣe sọdún ẹ̀yà ṣe tẹ̀mí sí nínú owó nínú ọlá àìkú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ mo ṣe good evening fún wọn ní Benin Republic bonjour safa trẹ́bẹ̀ lẹsẹ̀ntẹ́ mo ti bọ́ sílẹ̀ Kútọ́nù lọ. ìpínlẹ̀ Ògùn ará Ẹgbàmọjọ ọmọ àjọgbẹ̀rú tí mọ̀mọ́ ẹjọ́ ogbó ẹ̀kọ́ Ẹgbàmọlẹ́ ìsàbí ọmọ agbègbè àkàlà àkú ọdún Ìjẹ̀bú alárẹ̀ àkú ọdún mo kí ẹ Ẹ̀gbádò Yewa mo kí ẹ ẹkú ọdún mo kí ẹ Lẹ́gbàdò mo kí ẹ Nílàró mo kí gbogbo Ẹgbàmọlẹ́ ìsàbí pátápátá kòròkòrò Ọ̀ṣun ẹ̀ka aláàkú ọdún nípínlẹ̀ Ọ̀ṣun ọmọ torí yùn tí mọ̀rùn gígùn wáṣáyé ọmọ àtẹ ògbẹ̀jà àkú ọdún nílé Olúfẹ́ àbúrí ọmọ apáfá owó rẹ̀ mọ́ ẹ̀kú ọdún lẹ́ni nímọ̀jẹ ọmọ ìsájà ẹ̀kú ọdún nílòbù ibi ẹ ti fi gbogbo ewúrẹ́ wọn jẹun jọ sí. iná fún àkànfin kà wá pé ọmọ òrukọ tán ló bù ú Ẹdẹ là ń lọ tó o ti gbàgbé ní. Ẹdẹ là ń lọ Ẹdẹ lógún. Ẹdẹ lógún lọ ìlòbúlẹ̀ ti ju òkò níjọ́ ọjọ́ náà lọ́hùn èpo àtìpo ẹni ẹdún ní abẹ́hùn alẹ́ òní ìsọjọ́ ọ̀tàn ẹni àkíwọ̀ àkú ọdún ni. Àkú ọdún ni. Ẹkú ọdún. Bá ń dúró lóṣogbo. Òṣogbo òròkì. Ẹni ọ̀fọ̀nà mọ̀ mí. Tẹ́dùmàrè ló ń sábàbí. Màmá kálẹ̀ Ismail ọmọ àtẹ́wọ̀gbẹ̀jà ọmọ Òṣogbo òròkè ọmọ amẹ́rìngún ọmọ olùtìlẹ́yìn ẹ̀ka alẹ́ níbẹ̀ ọ̀hún Ismail o Adétúnjí abatẹ́yìrò gọ̀jì tí dọ́kọ̀ dúró lọ́sísìn irú tíá bí ọba sírù rẹ̀ tani ìbámu Láyínká ọmọ Akóredé lẹ̀ tí ọba sírù rẹ̀ ẹni abágbáwájú rẹ̀ tó bàbá ṣe é fún ni ọ̀gá wẹ̀ ká alẹ́ ó wà dé kírun ìkírun àgùnbẹ ìlú kàkàkí Olódùmarè ìkírun àgùnbẹ onílẹ̀ òbí ẹ̀ka alẹ́ Saheed Lawal àwọn kí Ọ̀ṣun lẹ́lẹ́ bàbá rẹ̀ ẹ̀kú ọdún màmá kú ìyèdún ṣé tó máa bọ̀ nílẹ̀ Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ òbí ni àbí oní tó máa lọ. Ìrágbìjí olókè méjì ìtakọ tábó. Àwọn mọ̀lẹ́bí mi kan bẹ lójú ẹ̀ wọ́n ti mọ̀ pé òde kírun òde Ìrágbìjí àbí. ń bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Ẹ̀kú ọdún n'Ìrágbìjí olókè méjì ìtakọ tábó. Èyí ẹ bá fàbó rẹ̀ hàn ṣebí ní lówó ẹni ẹ bá fún lákọ rẹ̀ ní mórílẹ́gbòrè Ìrágbìjí o. Abóbẹ̀ ni ẹ fi èkí mi Láyínká ọmọ Akóredé oní ẹkú ọdún ẹkú ìyèdún èmi ẹ̀fọ́ ní ẹ̀rọ ìsọ̀la olókì jagunjagun èmi náà kì í pẹ́ ẹkú ọdún Ògbómọ̀ṣọ́ ọmọ Ajílété nǹkan. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n yá kí wọ́n ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ̀ka alẹ́ l'Ògbómọ̀ṣọ́ ọmọ Ajílété. Ìfẹ́yàwó l'Ògbómọ̀ṣọ́ ìjàyè mo ti fẹ́yàwó mi àkọ́fẹ́ ìyàwó ẹlẹ́ẹ̀kejì Ìjẹ̀bú ni. Ìyàwó mi ò tóbi dọ́sìn mẹ́tọ́ ibo tó ní mọ́ bọ̀ mo kí ẹ l'Ògbómọ̀ṣọ́ ọmọ Ajílété Ìbàrùbá ọmọ elédè èsè ọmọ kékeré àṣà àjùjù balabala ẹkú ọdún níbo tó nù ú ni ẹjẹ tó kí ẹ láwẹ́. Ara ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ni ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ni ẹ̀ka alẹ́ àwẹ́
ọmọ àjòkúdi rẹ ó ti ń jà yìí òkú adìrẹ kò sẹ́ni tí jòkú rẹ. ìran bàbá wo ta ní jẹjẹ láàyè. a ní jẹjẹ láàyè. ẹ̀ka ẹ̀lẹ́ o nílọ́rọ̀ ìlọ́bẹ̀ ilé yẹn ibi àsúbí aró Àgẹ̀dẹ̀gúdù ti gbé dìde wálé Ìbàdàn náà ni ibo tún ní mọ́ ọ̀bọ̀ lókè Ìbàdàn. kí wọ́n lé alẹ́kùnjẹkùn á ní Òkè Ògùn kí wọ́n lókè Ògùn. ẹ̀ka ẹ̀lẹ́ lókè Ògùn pọ̀tọ́ gbogbo ọ̀hún títí mo rí kíní kan tí ń tẹ̀ ní yìnyín ẹ̀ka ẹ̀lẹ́ òyìnbó ṣe ń kẹ́ ó ṣe gírílé kẹ́nẹ́ pẹ̀lá ẹ̀ka alẹ́ lókè Ògùn Ìbàràpá ẹ̀ka alẹ́ Ìbàràpá méjèèjé Ìbàràpá méjèèjé mo lù yín lọ́gọ̀ ẹnu mo gúnrí ara alágbẹ̀dẹ sákì ọmọ Ògùn ọ̀rọ̀ kí agbẹ̀dẹ ń ọ̀rọ̀ bàbà èbó jìnkẹ́ èbó gba tètè láròyọ̀ kẹ́nẹ́nẹ́nẹ́nẹ́ òyìnbó ṣẹ́giri lé ìpẹ́nẹ́pẹ́ra ẹ̀ka alẹ́ ìnẹ́tẹ̀ ẹ̀já dúró lẹ́sẹ̀ títì bí ayé o lókè Ìbàdàn ń kọ́. já fònà sọ̀hún Ondo. Ondo ẹ̀gìn ọmọ àgbàjá ti fún ẹ láwọ̀ ọ̀mìnì tó kú ọmọ ṣàlájà ẹ̀ka alẹ́ mo dóńdó ẹ̀gìn mo ti jàjà torí bọ́ bá ti lọ́dún ọdún ní gbogbo January ìwọ àánú ajálà àjẹlà fi rorin ẹ̀ka alẹ́ olóńdó ẹ̀gìn Àkúrẹ́ olóyè mẹ́kùn mo kí wọn pé ẹ̀ka alẹ́ akú ọdún akú yèédún. mọ̀rọ̀ school Àkúrẹ́. wọ́n ti kó lọ. wọ́n fún wa lórí yọ. ẹni fún lórí yọ ọ̀fẹ́ àparun. ẹ màmá sẹ́wọ̀n ẹsẹ̀ wá lóore ọmọ ẹkùn TV torí ọmọ ẹkùn TV tùrìtù. Àkúrẹ́ olóyè mẹ́kùn àkànlọ́rẹ́ lọ́jọ́ ọjọ́ kìíní àná ọmọ òmùdalẹ̀ tí mógun ẹnu pa ni ọmọ alẹ́yìn lẹ́nu tí mo bẹ̀ẹ́ bukara méjì ọmọ ẹ̀kàrà méjì tí ń ṣe sínú agbada tèmi lúkótó. ìbọn gbó wa lọ́wọ́ ìyàwó orí yóò ti mọ. lẹ́kùnrẹ́ mẹ́mẹ́sẹ̀ ń wá èèyàn tó fún nílẹ̀ ni òfin àṣẹ lálọ́ọ̀dù kú èèyàn tó bá fún ní nílé tó fún ní lọ́ọ̀yà tó ní ọmọ ìlọrin èso àbíàmọ̀ fún ní lẹ́dẹ̀ẹ́ ni láyé nǹkan ọmọ akórèdé ṣé bí ní ọ̀fẹ́ kàkùrù ẹ̀yin náà ò ní kàkùrù lákùrẹ́ o. ẹnìkan ìdánmọ bí ọwọ́ ni wọ́n ti bí yàyàwó mi sáyé máa ń kí ẹ lọ́wọ́. màmá kú ọdún ẹ kú yèdún ní gbogbo ọwọ́ mọ́dẹ́dẹ́ mọ́ màmá kú ọdún o lọ́wọ́ o ọ̀wọ́ ṣé tí n bá dọ̀wọ́ ṣẹ́ṣẹ́ lálejò kínní kan nítorí bàbá mi kan mi wá Orlando tí ń bẹ lálejò ọ̀wọ́ ẹ̀ka ẹ̀lẹ́ o gbogbo ọmọ ọ̀wọ́ mo tó lè má bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. àwọn ilé kan ń bẹ ilé Fáńtọ́là lókè Àrẹ sáré bá ń kí wọn nìbàdàn ká máa bù lọ sí kìlọ́hùn. kálẹ̀ àti fẹ́ yí kalẹ̀ Yorùbá. lágbolé Fáńtọ́là lókè Àrẹ òkè Àrẹ asúbí aró Àgẹ̀dẹ̀gúdù àkúnà ní gbogbo yín jọ ń ṣe lókè Àrẹ agboolé adánlá bẹ́ẹ̀nbẹ́ẹ́ ọmọ adánlá asọ́bùra olùkọ́ aláìlú ìlànà gbogbo yín tún ṣe Èkìtì kété dédé ọmọ Èkìtì àmàmà kú ọdún aláyọ̀ 2021 ẹ kú ìyèdún kòró ti kóra rẹ̀ lọ ní 2020 ó di ìgbére igbó ni ọmọ gbé kò ní wọnú ìlú tí a wá àti ìgbàjà lókèrè Elédùmarè yóò jẹ́ ó ṣẹ́gun pátápátá korogodo lé Ondo ẹ̀gìn Èkìtì kété dédé Èkìtì Páràkọ̀ gbogbo ilẹ̀ Yorùbá náà ti pé bá. gbogbo Èkìtì Páràkọ̀ àmàmà kìyìn Ìlọrin Àfọ̀njá ń kọ́ half-caste. kí ẹ náà ọmọ tó wà sí ó wà dàpọ̀ ẹ̀yìn gbogbo abala ilẹ̀ Yorùbá tí ń bẹ ìpínlẹ̀ Kwara àti ẹ̀yà Yorùbá tí ń bẹ ìpínlẹ̀ Kogi dàwọn pọ̀ kíkí náà méjèèjì. mo kí gbogbo ẹ̀yà Yorùbá tí ń bẹ nípínlẹ̀ Kwara mo bẹ̀rẹ̀ láti Láhọ̀rọ̀gún títí tó fi dé Gbónà láti Gbónà títí tó fi dé ìbólẹ́pẹ̀ kejì lọ́hùn ẹran létí ẹ̀dá tá a bá kó ní kó tá a bá kó Kogi tá a bá bọ́ sí Kábà kó kí gbogbo ọmọ Yorùbá tí ń bẹ níbẹ̀ gbogbo ọmọ Olùpọ̀ aláìlú ọmọ alétété tí mú jọba ọmọ afàlàlà tí fi joyè mọ̀jẹ̀ ẹ̀ka àlẹ́ o a kú ọdún àsìkò àsìkò ọdún àsọdún èyí àṣetẹ̀mí ìsì okú òkú nìbọn ro bójú bá rọ̀ ń sàmọ́ àtúkù gbùù èmi ẹ̀yìn àríra lọ́dún èyí láyé nǹkan ọmọ akórèdé bọ́bá tún dà mọ́dún kí gbogbo wa ká túnjọ lékún lówó ká lékún lọ́lá ká lékún lálàáfíà ara ìkànnì adẹ́rìn Pòṣónú 32 FM mẹ́bí bẹ́ẹ̀ la wà 94.9 ẹ máa gbọ́ ìpàṣẹ ńlẹ̀ tó wá. àwọn arúgbó wọn kí àwọn kú ọdún
òpó iye ọ̀sà àmọ̀mọ̀ kú ọdún àgbókojú akú ọdún ẹkú ọdún nídìí arẹrẹ akú ìyèdún wọn ò mọ bá ṣe yan orúkọ agboolé wọn ń gbọ́ wọn ò gbàgbọ́ àwọn náà ti kó ogun àdúgbò ṣùgbọ́n akínyín lọ́rọ̀ yẹn gbogbo yín pátápátá ńlá akínyín nídìí arẹrẹ akínyín ní bọ́n fọ́tò akí fún wọn torí ẹwọn pé àgbọ̀nà akínyín mọ̀ létè akínyín ní àpèrún agboolé àpèrún akínyín ọjọ́ ti lọ nísàlẹ̀ òsì ẹjá rojú ọjà kábọ̀ ọ̀ṣúndínà akínyín. bá a bá padà dé àkànṣe ètò ní tipasẹ̀ talẹ̀ ètò ní ẹ kú ọdún 2021 special ni ọdún tó special ni ó sì jẹ́ fún wa ní ti dáadáa láṣẹ Èdùmàrè ẹlẹ́mbẹ̀ wọn ẹ kú ìkàlẹ̀. That's what it sounds like to trust your pie, because with Kotex sanitary pads, you sabi the fast absorbent center will keep you dry. You sabi the clean, soft, sabi you FM 94.9. Base Reredo Ipase Reredo. Èmi olóyè Adéwálé Ìbíkúnlé tí mo jẹ́ alága fún ẹgbẹ́ association of Asian. kádúpẹ́ ọdún tuntun tó bá wà láyé kádúpẹ́ ọdún tuntun tó ṣojú ẹ̀mí wa. kádúpẹ́ ọdún tuntun tó bá wà láyé kádúpẹ́ ọdún tuntun tó ṣojú ẹ̀mí wa. sọmọdún méjì. gbogbo ọpẹ́ tó lódùmarè ọba ní í ṣe ọba olùṣọ́ wa aláàbò wa àbẹ́ẹ̀rí bó ti dára bó ti ṣe ń tó wù ú lọ́dún 2020 tá a lò kọjá tán. ṣùgbọ́n a dúpẹ́ pé bí gbogbo ẹ̀ bí wọ́n ti kóra wọn wá tó. ọ̀pọ̀lọpọ̀ ewu ló tún pamọ́ tó yàtọ̀ sí èyí tó fojú hàn tó bá gbogbo àgbáyé fínra. àmọ́ síbẹ̀síbẹ̀ olódùmarè kà wá yẹ mẹ́ni tí ó wọ 2021. àkọ́kọ́ ètò mi rèé àti àwọn ikọ̀ mi lọ́dún 2021. ọlọ́run sì ní kó jẹ́ pé lórí ètò ìpasẹ̀ náà la fi ṣe àkọ́kọ́ tá a fi ṣíde ọdún 2021. mo kí Abíọ́dún Tìjání Ìṣọ̀lá ẹ̀fọ́ ní ẹ̀rọ akéwì àwọn akọni ilẹ̀ Yorùbá pé ó kú ohùn o ohùn náà ò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. ibi gíga 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 ńlá àbọ́jọ́ lókè 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 ńlá ṣíjú tá a wò ṣùpá ń sánmà òkè òkè báyìí ńlẹ̀ mú ru sí. bí ó ti rí nù láṣẹ Èdùmàrè. bá a bá wá dúpẹ́ oore tó lódùmarè ṣe kò burú ká tún béèrè oore ọ̀tún àbí bẹ́ẹ̀ kọ́ ni. bẹ́ẹ̀ ni o. Olódùmarè abẹ̀ ọ́ ní ọdún 2021. bó ṣe jẹ́ pé nínú òǹkà 21 náà ló tẹ̀lé 20. ire owó ire ayọ̀ ire ìdùnnú ire àlàáfíà ire ìfàyàbalẹ̀ náà ní kọ́mọ ṣubúlébúlọ̀ ọ̀dẹ́ ẹnìkọ̀ọ̀kan wá. abẹ́ Olódùmarè gbogbo ran fìtínà ìdààmú ìfòòró wàhálà mọ̀járí lọ́dún 2021. gbogbo tí ń jóore tí 2020 tó fi sílẹ̀ lọ́wọ́ wa mọ́jọ́ bàjẹ́ 2021 o. èyí tá a wá ran kàn tí ò tí ì tó wa lọ́wọ́ tá a fà á títí títí tí ò tó ní 2020. má ṣe lóore tí ó pa wá wàá fi lé wa lọ́wọ́ pẹ̀lú ìrọ̀rùn. ṣé o ti dúpẹ́ ṣá?
bóyá o tiẹ̀ wá wò ó títí pé kí ni láríjà ọpẹ́ tó o fẹ́ dú. ǹjẹ́ o tiẹ̀ mọyé èèyàn tí kòró gbẹ̀mí wọn? ṣó o mọyé èèyàn tí wọ́n ṣàforígbá tí wọ́n kún fọnáfọnṣu lásìkò ẹ́ńsàsì? ṣó o mọyé àwọn ènìyàn tí wọ́n ti ṣàforígbá ìkọlù Boko Haram? ṣó o mọyé àwọn ènìyàn tí wọ́n ti bọ́ sínú ìdààmúdàbò ìjínigbé? ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́mọ̀ ṣẹlẹ̀ ní 2020 ìkẹ́kọ̀ọ́ ọmọ kan. kìkìdá pé ṣẹ́ńjì wá sáfẹ́ lápò rẹ nìkan lọ wá mórí Olódùmarè sí. ó jẹ́ farabalẹ̀ ti dìnnú àtayọ̀ kó o fi dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba. wò ó fọkàn rẹ balẹ̀, gbogbo ohun tí ò tó yẹn ń bọ̀ wá ṣẹ́kù. àbọ̀ ò gbọ́ bí àwọn bàbá wa ti wí ni pé bírètí bá ń bẹ bẹ́mi bá ń bẹ ìrètí wà. ìran adìẹ tí ò kú báyìí àwọn ni wọ́n padà jẹ àgbàdo ògò kan tán. ṣé bó ń bẹ láyé ò ń mí sókè ò ń mí sílẹ̀. sáré lọ ilé ìwòsàn kàn bí wọ́n lè rí pé ẹ dákun afẹ́fẹ́ téèyàn fi ń mí oxygen yóò tó èlò ní wákàtí kan. bí bá wá sọ fún ọkọ wá sí ní ìlọ́po wákàtí 24 ọjọ́ kan nu. bẹ́ẹ̀ lẹ́lòmíì sì ń bẹ bẹ́ẹ̀ ẹlòmíì kódà ó ti pọ́dún ó ti lé lọ́dún tó jẹ́ pé oxygen nílò ti fi mí. Dùmarè ọ̀gbà kọ́bọ̀ ọ̀gbà ṣíṣì lọ́wọ́ rẹ̀ bó ti mí òkè bó ń mílẹ̀. ṣé lílọsẹ̀ ní ìsìn náà ló fẹ́ lọ ṣẹ̀yọ́? fúnra rẹ̀ mọ̀ ló mọ̀ rí ẹ̀yọ́ ṣe fúnra rẹ̀. bóyá kó lọ ilé ìwòsàn kó wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ pé rọ́bà iná fi ń rí ẹ̀yọ́ ṣe. ọmọ yóò ń jẹ tó o ti jẹ lónìí tilẹ̀ ti mọ́ ni. o mọye tó o ti mu lónìí tí ilẹ̀ ti mọ́. bóyá o mọ̀ wípé àwọn kan wà tó jẹ́ wípé páìpù ni wọ́n fi ń pààsì ohun tí wọ́n jẹ àti tí wọ́n mú sí wọn lára. ó jẹ́ gbèrò nùtì kó o dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba. bó jẹ́ tó lórin àwa ló lè kọ́ gbogbo ayé ló ń bá wa gbọ́ orin wa torí bóyí sí láti jó. ó fò lórí mo tún sì dé bó jẹ́ tó lórin àwa ló lè kọ́ gbogbo ayé ló ń bá wa gbọ́ orin wa torí bóyí sí láti jó. ká máa fi àsìkò yìí ká fi mọ́ kí ọ̀gá wa ọ̀gá àgbà nọ́mbà 1 ti alápá àyín aláṣẹ olùdarí àti olùdásílẹ̀ iléeṣẹ́ Fake Communication tó jẹ́ modern company wa nílùú Èkó àti iléeṣẹ́ agbóhùn sí afẹ́fẹ́ ìkànnì rédíò alálùbáríkà ní 32 FM 94.9 àjàkẹ́rin kòkó àzùgbẹ́lẹ̀ Ìbàdàn. Adékúnlé mo balẹ̀ sábà. Alàgbà Túnjí Abíóyè. Mo padà balaba. Ẹ kú ewu ọdún. Kájẹ níbi iṣẹ́ tá a bá ṣe. Ọdọọdún làárọ̀ rógbó làárá òòsà. Iṣẹ́ ọwọ́ mi tó mi ń jẹ. Lọ́dún làárọ̀ mọ́bì lórí àtẹ. Ó jẹ́ tó lórí àwa ló lè kọ́. Lọ́dún lewùrà wà. Lọ́dún ó ní pèrègún máwọ̀ tútù bọ̀ wá sáyé. Tó wá darí lọ́nà òògùn gbogbo aráyé. Bàbá mi alàgbà Túnjí Abíóyè tìjẹ́. Ló wá padà wá. Ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún aláyọ̀ lókè èèpẹ̀. Bí ọpẹ́ wa ti pọ̀ lọ́dún ní lórí ìkànnì adẹ́rìnpòṣónú 32 FM 94.9. náà lẹ́tùn máa lékún ní ọpẹ́ ìdùnnú àtayọ̀ lórí ìkànnì yìí àti gbogbo àwọn àdáwọlé yín. ẹ ní fìgbà kankan sunkún lórí ìkànnì yìí àti gbogbo àwọn àdáwọlé yín yòókù. Bàbá mi lọ́mọdé dákúnlọ́ra ẹ̀mí mi.
ògbón tí máa ń jẹ́ èèyàn wò wípé kí ni mo wá bá débi wípé à ń dá rédíò lẹ̀ Èdùmàrè ò ní jó gbẹnu yín jáde ara yóò sì ní wí sí yín. bàbá mi alàgbà tó ń jẹ́ Abíóyè ẹ kú ewu ọdún o. májèǹdàgbà làgbáyà wèrè àbí o àdáṣe. àjọ ṣọ̀pọ̀ ọdún aláyọ̀ ọdún ìdùnnú lókè èèpẹ̀. ẹni ká sọ̀rọ̀ àwọn. ìmúfẹ́ Àlàbí Adékúnlé senior private Olú ọmọ Òṣùpá. ẹ̀yà béèrè fún ọlọ́run wá fún wa. bí ti ń ṣàdúrà fún wa yẹn ìrè ọdún ni ẹ kó mọ́ra ẹ sì mọ́ ṣàmì àṣẹ. ẹ̀bùn ni má dá inú. 32 FM 949 Ìbàdàn ojúpọ̀ YouTube wá wà ń ṣíṣí lẹ̀. fàyín ní kọríbùn ojú. 32 FM 949 Ìbàdàn. fàlíyà sẹ́ẹ̀kì bùlí fàlíyù. Ọlọ́run ló ní kó o dí Ògbómọ̀ṣọ́ o ẹ̀fọ́ ní ẹrù. ẹ̀bùn ni má dá inú. àṣẹ Ọpẹ́yẹmí Àjàgbé Ògìdá Akédègbèdè àṣẹ ń wò wá ń darapọ̀ mọ́. mo fẹ́ lé mo fọmọ ilé ayé. wọn bá lọ dúró dé yẹn ni àwọn Ògbómọ̀ṣọ́ sì rè inú wọn tètè mọ́ yọ́. àní mo fẹ́. àbí kí ló ní mo wí. bẹ́ẹ̀ ni o. láyé mo fẹ́ mi gígùn. ọ̀gá wa àwí nǹkan kan láì fi. àyájú o. ẹja àròjọ ọjà kábọ̀ tá a bá padà dé àgbàdo Mufta Alabi ẹ̀ sí ọwọ́ iwájú ijó àtayọ̀ ni. ẹ̀mí gígùn. ẹ máa jó ẹ máa yọ̀ ọdún aláyọ̀ wọlé dé. ẹ̀rí ohun tó jẹ́ fẹ́ràn gbogbo. 2021 ìbẹ̀lẹ̀ jẹ́ ẹ máa fọkàn bá mi ká. sáré sọ lọ́kàn ara rẹ bóyá bá ń bẹ́lẹ́gbẹ́ rẹ sọ fún wípé ọdún ayọ̀ tèmi lọ́dún 2021. Mubarak ọ̀rọ̀ gbogbo ó dá lórí owó. gbogbo nǹkan lórí owó máa ní èrò lówó lápò bá. That's what it sounds like to trust your pad. Because with Kotex sanitary pads, you sabi the fast absorbent center will keep you dry. You sabi the feeling of soft, gentle cotton on your skin. Sabi you'll have up to 0 leaks and 100% comfort. Kotex. máa wò mí bí mo ṣe fẹ́ yín. Mo ń gbọ́ 32 FM. 32 FM 94.9. mo fẹ́ lé mo fọmọ ilé ayé mi Alábí mo fún mo fẹ́ mi gígùn pẹ̀lú àlàáfíà ara. àní mo fẹ́ mi gígùn. wọ́n ní tá a bá ti dá mi sórí yọ bẹ́sẹ̀ wá. ìṣe bíi torí tó kún jàǹtí hàn. orí bá kún kọjá àlà omi ò ní désàlẹ̀ orí gan irun àwọn irun tó wà lókè ni ó gbé dúró. bá a ṣe kí bàbá wa olùdásílẹ̀ àti olùdarí àti aláṣẹ ìkànnì náà la kí àwọn tí wọ́n jẹ́ ọ̀gá wa ní ìkànnì yìí àwọn tí bàbá tí wọ́n kó ẹ̀mí iléeṣẹ́ yìí lé lọ́wọ́. ọ̀gá àgbà the general manager Samuel Adémọ́lá Akíntàn. ẹ̀fọ́ ní ẹrù àánú rẹ̀ ṣe mí Odòǹdó òde Ìdànrè ibi tó ti bí díẹ̀ mama bínú o Ìdànrè ọmọ àgbàdo jẹ̀bọ ọmọ adégbèjì àkàrà mọ́ta ọmọ adégbèjì àkàrà mọ́mọ́ polówó mama bínú ẹ kú ọdún o. DJ Samusa ẹ má bínú jàre ẹ má bínú a kú ọdún aláyọ̀. o ti dé Jẹ̀bú lẹ́ẹ̀kan. mo déjẹ̀bú àlára ẹ̀ ọmọ ẹ̀dí ẹ̀ bá lókun omi lílílí ẹ̀kọ́ ọdún o. Ìjẹ̀bú ni Olútáyọ̀ Ògúnadé ọ̀gá àgbà lẹ́ka ètò gbogbo tí ń jáde lápá àyín kan nìyí. Olútáyọ̀ Ògúnadé ẹ̀kọ́ ọdún àsọdún ẹ̀yà ṣe tẹ̀mí sí Ìjẹ̀bú ọmọ ẹ̀dí ẹ̀ bá lókun omi lílílí ẹ̀lẹ́ ọmọ alágẹmọ mẹ́rìndínlógún ọmọ alágẹmọ òfu òyòwòyò ọmọ ẹ̀dí ẹ̀ bá lókun omi lílí òun sì ni ọ̀yọ̀yọ̀yọ̀ ọ̀yọ̀yọ̀ dákun mọ́mọ́ yọ̀ ọmọ Ògúnadé ohun tí ń ṣe ni ò lè pa ni kékeré Ìjẹ̀bú pín ní sí owó ní sí ẹ̀ka ẹ̀dùn. yẹn náà la fi ń kí gbogbo àwọn ọ̀gá àgbà ní ẹ̀ka kọ̀ọ̀kan ní ìkànnì Adẹ́rìnpòṣónú. a kí bàbá wa. bó ló ṣe kí àwọn ará bínú inú.
bẹ́ẹ̀ni ẹnẹ lóògì ìlú wo ni olóògì bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ bá ti ṣe. bàbá wa ọ̀gá àgbà ní ẹ̀ka ìmọ̀ ẹ̀rọ and engineering department alàgbà Lawrence Solomon ọmọ Benue ni wọ́n ìgbà wọ́n ti fẹ́ kí Benue. Good evening happy new year. ó kì wọ́n nù. dábàá ní ká lọ ọ̀nà bùnmí ẹlẹ́yìn ká good evening happy new year long life and prosperity. ṣé wọ́n sọjọ́ mi. bí gbogbo wa lẹ abáṣe sọ àyà àfò àyà èdè kan lónìí tá a bá sọjọ́ bí tani long life and prosperity àyà lónìí ọba ti ṣe happy new year long life látò fi kún bẹ́ẹ̀ ọba pinnu ìyàjẹ́ ọba long life sọ wà lára yé wa sọ àjọsọpọ̀ ọdún láyé sá àti kí wọ́n bẹ́ẹ̀ nú ẹ̀. Aga alàgbà Solomon Lawrence Owese ọ̀gá àgbà lẹ́ka ìmọ̀ ẹ̀rọ. Ó dàbí ẹni pé àti Adékogi lẹ́ẹ̀kan. Adékogi bó tẹ̀ jẹ́ pé rántí èdè tá a fi lè kí wọ́n bẹ̀ ṣùgbọ́n Adékogi. Táwọ́ ni. Nyàsẹ̀. Ọmọ ìpínlẹ̀ Kogi òun ni ọ̀gá àgbà lẹ́ka ìpolówó ọjà wa. Sẹ́sán Daniel ó ṣẹ̀sán jọ. Sẹ́sán. Gbogbo yín pátápátá lẹ́lẹ́kàǹkà ní adé lọ́gàá náà lákì pé a kú ewu ọdún ọ̀pọ̀lọpọ̀ ọdún aláyọ̀ láṣẹ lókè ìpẹ́. Olúṣọlá Adéwálé Suleiman ọ̀rẹ́ mi abánikọ́lé abánirọlẹ̀ Ọ̀ṣọ́kọmọyà Elizabeth Adéọlá Rọ́jí Yusuf Ọ̀pẹ́yẹmí Àjàgbé Ògìdá Kédègbèdè Fáǹtọ́lá Ọláńṣílẹ̀ Yusuf Shilex Aliu Ọlálékan Adéwálé Abdulwasi àfin wanu Alhaji Muhammad Abdul-Jalil Àlùbáríkà Arẹ́ṣẹ́gun àdámọ̀láwò fún bàbá o Akóredé Arífálò Abídèmí owó labilékan ẹja Uthman Abdulrazak Mutiulai Taiwo gbogbo Èkó ń kọ́ ń bẹ́ o Abdulkarim Nurudeen ọlọ́njẹ́ àrí bàbá pẹ́ o Sheikh Akóredé Mukadamu Lósè Akí bàbá Mukadamu àfàwọn àgbà Ahmed kékeré ń kọ́ Olúwaṣeun Gentle ó ti pẹ́ gan. Ọdún sẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ni mo tún máa rán wa létí èyún ọdún sẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ni dákun. Mo ti jà mọ́ ronú anything à ń sọdún à ń jó à ń yọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Tá a bá kí àwọn aláṣẹ tá a kí àwọn olùdarí torí pé àwọn ni wọ́n fún wa láǹfààní tá a fi wà ń bí tẹ́yìn fi láǹfààní àti wà ń bẹ̀ láti máa dúró dè wá pa ń bọ̀ wá mú nǹkan wá fún yín. Àjẹpẹ́ ká kí àwọn tí wọ́n ń kún wa lọ́wọ́ àwọn tó jẹ́ pé bó bá fẹ́ ṣe tìkọ̀ àwọn ọlọ́run ọba mi ṣe òpó rìbìtì tó gbé ìyá mi dáadáa alájà mi náà tààdúbà mi lórí Àṣàkẹ́ gbogbo fìtínà tí wọ́n dé báyàn tí léni nídìí ẹrù ẹni kò ní dé báyín lọ́ọ̀dọ̀ ikú ò sì ní ponímẹ̀yẹ yín láṣẹ Èdùmàrè. Àmín. Ẹ máa ṣeun ẹ kú àrò tí ayé dùn nígbà gbogbo. Ẹ̀fọ́ ni ẹrù ọ̀rọ̀ alájà Amina Abíọ́dún àti àbúrò wọn ó dàbí ìgbà tá a bá ń kí arẹ̀sà ní pípalẹ̀ gbọ́n dúdú làbúrò. Bádùn àmì létí ẹ̀kọ́rọ̀. Alájà Amina tí àwọn pupa ní ṣùgbọ́n àbúrò wọn Hajiya Khadija Badmus ìyá Salam Lámúnígun
àdúmáàdán ni wọ́n chocolate. ẹsẹ̀ wọn ẹ̀kọ́ àdó ti wá. kan ò ní ṣe yín kò ní ṣẹ̀mí yín. ẹni sọmọnù. Portable and durable ìyá Mọ́ríàmù lámúnégún ní kírèmù. Tọ́ bá ní èèyàn nífẹ̀ẹ́ èèyàn tinútinú tọkàntọkàn. Ọlọ́run fìfẹ́ wa sí àwọn eléyìí lọ́kàn. Má jẹ́ ń dàgbà lágbà yà wèrè àmì òun àmì àṣẹ. Àmì o, àmì àṣẹ. ẹsẹ̀ ẹ̀yin olólùfẹ́ wa. Àǹtí mi dáadáa olóyè Rashidatu Ọlájùmọ̀kẹ́ Adémọ́lá ẹ̀karùn-ún ìyálòde ilé ọmọ àdìo mo mọ̀ kí yín. Ẹ̀fọ́ ni ẹrù bá ń kí bàbá mi ọlọ́mi tí lọ mí àdìo ayọ̀pọ̀ àkọ́kọ́ bá ń kí wọn kú ọdún. ayọ̀pọ̀ ọ̀kẹ́ ẹ̀dúró ẹ̀kọ́ ẹ̀dúró olóòjì ọmọ olóje ń pẹ̀tù ọ̀mìnì tó kọ́ ọmọ àṣà aláàjà mẹ́bí lóòrò gẹ́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  láfọ̀hún odófódó tòkúlọ́jì ọmọ olóje ń pẹ̀tù ọ̀rọ̀ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ láfọ̀hún odófódó lóòrò gẹ́gẹ́gẹ́gẹ́ látọ̀dọ̀ lóhùn pẹ̀tù ọmọ apẹ́dá tí fún ẹ lẹ́wọ̀ ọ̀mìnì tó kọ́ ọmọ àṣà aláàjà àjọpẹ́jú sọdún èyí bọ́bá dààmọ́dún tẹ́tọ́jọ́ dọ́dún ọ̀yọ́ nínú owó nínú ọlá ire àìkú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ ọdún. Dèkúlá Adéjùmọ̀ Aládés Ventures ọ̀kan pàtàkì nínú ọ̀rẹ́ ìmùlẹ̀ tí ò yẹ tí ò gbò láti máa ṣe ìwúrí ṣe ìkúnlọ́wọ́ ni. Ojúmọ́ rí wọ̀n bá ọjọ́ rírí jẹ ọjọ́ àìrí jẹ ọjọ́ ẹ̀kẹ́rẹ́ bébí sùn lórí igi lọ́pọ̀. Iṣẹ́ wa ò sì fàyè gba kó o jáwọn èèyàn ó mọ bí nǹkan ti ń ṣọ́ àfi kó o tún dérí ètò kó o tún jẹ́ káwọn ó gbé nǹkan fẹ́ mọ́ rò kó o tún jẹ́ kí wọ́n gbé dànù. Usman baba Usman Hamid Al-Fulani látọ̀yọ́ àwọn náà darapọ̀ mọ́ wa. Majid Ọlákúnlé Abdulaziz Lukman Àkànjí ikú ògbóògùn ọmọlóògùn rẹ̀ brọ́dà mi ẹ mọ̀ kú ọdún. Farm manager tó gẹ́yàtà Rahim Ọlálékan Multitalk. Òun náà ò ní bàjẹ́ brọ́dà mi. Sulaiman Olúṣọlá Àdìsá Mr Planner. Ọ̀rẹ́ mi dáadáa ọ̀rẹ́ mi nù mi dáadáa ni. Ọba tó fún Sulemọ́nà àkọ́kọ́ ní ọlá tó sì rí ọlá náà lò. Mo máa ń sọ ní gbogbo ìgbà wípé ọlá rẹ kò tí ì bẹ̀rẹ̀ rárá àti rárá. Kúkú òjò rẹ̀ ni wọ́n gángan ń gbọ́. Òjò rẹ̀ ó sì rọ̀. Tí ó rọ̀ tí ó pẹ́. Bẹ́ẹ̀ ni a kí bàbá wa olóyè Ọlátúbọ̀sún Ọlábánjí Àjàní Àwòfàfòrè olórí káwù lẹ́yìn tilẹ̀ Ìbàdàn. Àwọn náà Ìdùmarè fi wọ́n ti ayédùn fọ́n ró tì wá lọ́pọ̀lọpọ̀ láì fi wálẹ̀ ńgbà kankan. Bàbá mi ẹ mọ̀ kú ọdún. Bàbá mi àràbà wo olùṣẹ̀ṣe tilẹ̀ Ìbàdàn ńlẹ́ lóko lẹ́yìn ó dí. Àràbà Ifálérè Ọdẹ́gbèmí ọmọ Ọdẹ́gbọlá àràbà Ọdẹ́gbọlá kejì. Ará àwérè kankan ẹ̀kọ́ ọdún ará àwérè tí ṣe ta ẹ̀rọ kalẹ̀. Bàbá mi Alhaji Isiaq Adémọ́lá Abdulgani Alórí. Àwọn ni wọ́n ń bẹ lẹ́nu lóró bó lásìkò àti ẹ̀ bá wà ní tó wà lẹ́nu àlà ọ̀dọ̀ wọn ò ní amúnigun ló ti pẹ̀kun ọ̀dọ̀ wọn làgbókojó ti bẹ̀rẹ̀.
ọba tí ó ti kékeré tó ti ṣe yín dáadáa tó gbọ́lá fún yín báyìí kò ní gbà á kúrò lọ́wọ́ yín. alórí gbèsè ò ní lé yín kúrò lọ́jà ẹ sì ní dẹni àná. gbogbo yín pátá a lè dúpẹ́ fún yín o àfi k'Èdùmàrè ó bá wa dúpẹ́ fún yín lọ́pọ̀lọpọ̀. báńkì bàbá mi olóyè adéwálé àjíbọ́lá ìbíkúnlé ọ̀tún balógunlé àwọ̀tán òkú ọdún. adéwálé mi ọ̀wọ́n bàbá ewé onílọ̀kọ́ ọmọ àrẹ́lù ọmọ àtẹkùn tí bẹ́ẹ̀ mọ́ lórí gbìrìgìdì àjíbọ́lá o. ọmọ nǹkan já rojú ọjà kábọ̀ mo fẹ́ wò bóyá orí emmanuel ìbíkúnlé lérí ọba bóyá yóò wù ú bọ́ ọba kì ìbíkúnlé bóyá yóò tẹ̀ wá wọ stúdíò wa náwó fún un mo fẹ́ wò bóyá wú lọ wú bọ̀ rẹ̀ bóyá yóò kówó bọ̀ yóò wú lọ yóò kówó bọ̀ 2021 àbí ò ní kówó bọ̀ já rojú ọjà ọlọ́run mú ọ lálẹ́ ọwọ́ mi tẹ̀ ọ́ já rojú ọjà kábọ̀ ẹ lẹ́mbẹ̀ ẹ kú kalẹ̀ ẹ̀yìn àkànṣe ètò ìpàṣẹ ẹ kú ọdún 2021 ọdún aláyọ̀. tó bá dọ̀jọ́ alẹ́ jẹ́ mi ò ní ẹ̀kú dáadáa ó lè fi láyé òkú máa dà ṣe lè like to trust your partner because with Kotex sanitary pads, you sabi the fast absorbent center will keep you dry. You sabi the feeling of soft, gentle cotton on your skin. Sabi you'll have up to 0 leaks and 100% comfort. Kotex sabi. Ìpàṣẹ Reredo. Ìpàṣẹ Reredo. Mú fún olórin mo tún ti gbé bó jẹ́ tó lórin. ọyá ìfọ ni ẹrù pápápá. àjíbọ́lá adéwálé bàbá mi ọ̀ká lé òkú ọdún. ọmọ bíkúnlé ọmọ jẹ́ kú ọdún o. àsọdún èyí àṣẹ tẹ̀mí sí ìbíkúnlé olókè ọmọ àgbààgbà àṣẹ alágbàlá jáàjà bàbá kú ẹjọ́ àgbàlá bíkúnlé àjíbọ́lá adéwálé bíkúnlé ó tóbi ó jókòó bá bẹ́ẹ̀ lómi lọ rí admiral abdulateef adétòkùnbọ̀ bíkúnlé abàgbàlá tó kòkó ó sáré tán alágbàlá ńlá bàbá àjọgàn ìbíkúnlé ó lé aráàrá ó lé lọ hàn balógun ó lárọ hàn ó lè lùkọ ọgùn sí dáa níjà ní bàbá Ògúnmọ́lá gbàgùn lójú bàbá sípa ọlọ́tàlẹ́tù bàbá òsì Ìbàdàn àkọ́wágbó lórí ìjà ńlá bàbá Òròwùsì tí jẹ́ ẹ̀kẹrin ọmọ ìbíkúnlé tó jagun Aláké ọ̀pọ̀ ọmọ Aláké balógun ọjàgun ògbẹ̀ èkú odò onígbẹ̀ èkú alárí ọba ọmọ ìbíkúnlé orí ìrẹ́wú ọpẹ́ kí n sọ pé kí yá kí mo ọlọ́rin mọ́ ìdọ̀bẹ̀ ẹ̀ka nínú ìbíkúnlé onílà ọkọ aráàlú ọya ọmọ alákùnrin ọmọ ilẹ̀ pépé títí jà lóòkù mo kí ayédùn lẹ́ẹ̀kan náà lówó alárí ọba bọ́ọ̀bà náà lówó gbogbo ayé ní ọgbọ̀n onílọ̀kọ́ ọmọ ilẹ̀ pépé títí jà lóòkù ọmọ ilẹ̀ pélébé títí jà lólóṣùpá bíkúnlé onídàákọ̀mọ́ náà ó ń lọ̀kọ́ tí ń nàpá ọ̀nàṣẹ́ ẹlẹ̀ olórí wọn ti bẹ́ẹ̀ mọ̀ fún lásán èmi èèwọ̀ tó ọ̀wọ̀ èmi èèwọ̀ ẹni ọba mímí ẹ̀fọ́ ní èrò wọn mọ̀ pé abẹ́tí ajálẹ̀ mi dé àṣà bàbá mi ni wọn ò níjọ́ tọwọ́ mi bàjẹ́ ẹnìlọ́kọ́ ara àrẹ́lù ọya ọmọ àtẹkùn tí bẹ́ẹ̀ mọ̀ ẹlẹ́rìí gbirigidi onílọ́kọ́ ọmọ àrẹ́lù bàmí Ajíbọ́lá Àbíkúnlé ọ̀ka alẹ́ ẹ̀rọ ọlá Òṣùtayọ̀ ẹ̀kú ọdún àyàpọ̀ ẹ̀kú ọdún Sẹ́ríkì ẹ̀kú ọdún ọmọ agorí agbẹ́ẹ̀tù ẹnìlọ́kọ́ onídàákọ̀ ọmọ náà o ti mú fóònù dání yóò ṣe transfer ọ máa ná fóònù ní bára ẹbí tí ọ̀dà ẹ̀kẹ́ tó ná fóònù ní wọ́n padà lọ owó wò ní ọlọ́mọdé so o fẹ́ ṣe transfer sí ọjọ́ fọkànbalẹ̀. ká mọ̀ fi àsìkò yìí ká fi mọ̀ kí ọ̀kan pàtàkì nínú wa tí wọ́n bá ní wọ́n gbé fún yàn nínú iṣẹ́ ìwádìí pàápàá jùlọ ìtàn mo gbé fún Lájí Abbas ọmọlé Mọ́tàlá ààrẹ o ọjọ́ 19 oṣù tá a wà yìí náà ni alárè ó jàgbá nǹkan gbé nǹkan àánú pẹ́pẹ́ yọ pọnmọ láàfin Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ń pópó Yemọja
níbi tí ààrẹ Laji Abbas tí ó ti máa gbéwí oyè gbalẹ̀kẹ́ oyè gẹ́gẹ́ bí ààrẹ onítàn ilẹ̀ Ìbàdàn. Ẹ kú palẹ̀mọ́, ẹ kú rọ́kẹ́kẹ́, ẹ kú múra. Olówó ni ó joyè lọ́mọ méjì á jẹ gbèsè. Laji Abbas oyè ọmọ rí o. Ọjọ́ kò láyọ̀ tó ń tẹ̀mí gígùn àtàláfíà ara àti ọ̀pọ̀lọpọ̀ arísìkí tó pọ̀ lẹ́ẹ̀fi lò ó. Ẹja ṣe ojú òpó lẹ̀ káwọn èèyàn náà kí wọ́n dá sí i kí wọ́n kí àwọn èèyàn wọn kú ọdún kí wọ́n sì wúre ọdún fún wa. +234 906 2949. Ẹ má gbàgbé pé 32 FM 949 Ìbàdàn ojúkun yẹn wà ní ṣíṣílẹ̀. Fàṣásí Adékúnlé Àdùsẹ́mì èèyàn mi dáadáa ẹ kú ewu ọdún mo fi yín kí ìṣẹ̀dálẹ̀ media concept ọ̀pẹ́lẹ́ngẹ́bìnrin obìnrin bí ọkùnrin akọni obìnrin omidan Olúwabùkọ́lá àmì Rèbékà ọmọ Adélékè ọdún 2021 yìí á jókòó tá a gbàdọ̀bálẹ̀ pẹ̀lú ìrọ̀rùn níbùjókòó ìdùnnú àtayọ̀ ni ó sì jẹ́. Ẹ jẹ́ fáwọn èèyàn láǹfààní káwọn náà kí wọ́n kí àwọn èèyàn wọn kú ọdún kó mọ̀ jáwà nìkan là ń dá nǹkan wá pín adápa tó dájẹ́. Ẹ̀lú ẹ káalẹ́ o orúkọ yín àti ibi tẹ́ ẹ ti pè. Tá a bá ti pè wọlé a ti mọ̀ wípé òfin àti ìlànà ní káyé rédíò wálẹ̀. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ilé Àdìgún Àgbádá, gbogbo ilé Àgbádá ńlé lóko lẹ́yìn odi, pàápàá jùlọ bàbá àgbà Àdìgún Àgbádá. A kí yín pọ̀ o. Èyí tẹ́ ẹ ṣe fún wa lónìí a mọ̀ ọ́n lóore o. Tẹ́ ẹ fínúfíndọ̀, tẹ́ ẹ tẹ́wọ́ gbà wá, tẹ́ ẹ sì tún yọ̀ǹda ọmọ yín Mariam Ọmọ́tọ́láṣe. Wípé ní tìlànà tí Ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ wí kí wọ́n máa jẹ́ ọkọ àtaya. A tẹ̀lé ọ̀rẹ́ wa ọmọ ilé Àdó Tẹ̀sílímì Adékúnlé Àdó fúnra rẹ̀ a tẹ̀lé lọ sí ilé àwọn Àgbádá lónìí o láti lọ yọjú lé ká sì tún sanwó orí ìyẹn sàdáàkì Mariam. Ọ̀rẹ́ mi Tẹ̀sílímì ó kú oríire o. Mo kí aṣáájú wa Malam Zakaria Adéwálé Muhammadu Lawal ẹ kú àṣeyọrí tòní o. Barakallahu fihi. Ọmọ mi Adékúnlé Mufta Alabi wọ́n ń fi ilé ẹ̀ wọ́n mọ bó ṣe wà sí ní Abidjan. Gbogbo Côte d'Ivoire ni wọ́n mọ̀ wípé olórin kan wọlé láti orílẹ̀-èdè Nàìjíríà. Àná alánàá ó wà lórí stéèjì pẹ̀lú Alhaji Abdulateef Kẹ́hìndé Oríyọmí. Àwọn náà wọlé sí Abidjan láti lọ fi ṣeré ọdún fún wọn. Bó bá di ọ̀la ọjọ́ 3 oṣù ọmọ mi ó tún ṣeré l'Abidjan. Bó bá di ọjọ́ 10 oṣù yìí yóò ṣe fún àwọn olúfimọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn níbi tí wọ́n ti máa búra fún wọn. Ìyẹn ní ìlú Abidjan náà ni tí ṣe olúùlú tí ó lédè Ivory Coast tá a mọ̀ sí Côte d'Ivoire. Látọ̀ǹdì tẹ́ yẹn n lè sọ bí nǹkan míì bá tún yọjú ní eré ní àríyá fún Àlàbí o. A ti máa dá fún tòló wípé Olú ọmọ Òṣùpá ń bọ̀ wálé. Ó máa lágbára ẹ gbọ́. Welcome back yẹn ó máa ta lẹ́nu. Ẹ máa dájọ́ lẹ̀. Àjọ ti jẹ́ kò tiẹ̀ ní wọ́n fìlà láálò.
Ọláwálé Ismail MC Foka mo kí ẹ púpọ̀ brọ́dà mi. Ta ló wà lójú òpó +23490620949 080970949. Ó kù ṣẹ́jú méjì. Ta ló wà ńbẹ̀ tó fẹ́ kí àwọn kí wa kú ọdún wúre ọdún fún wa. Ara ọtí ẹ̀ gbénú rẹ̀ rà kò sí èyí tó ti kú ńbẹ̀ kò ní gbénú rẹ̀ rà. Ara rẹ̀ ó ti hàn sí gbogbo aráyé báyìí kò dẹ̀ ní dúró níbi tó dúró dé. Tó o bá ti padà dé Nàìjíríà lẹ́yìn welcome back from the West Africa tour. United Kingdom ló kù. Ẹ̀wí ayé ti wí sínú atẹ́gùn ẹ̀gbà ọ̀run sì ti gbà á. Àṣẹ ti gùn ẹ̀ gbọ́. Alẹ́ ọmọ akéré báwa dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n gbọ́ wa lálẹ́ ètò ni wọ́n kí akéré ìwọ náà ò lè náwó àfẹnú nìkan lẹ́nu wọ́n gàdí yín káàrin àti náwó wọ́n gàdí ànáwó mọ́sùdì Bọ́lágadé mi ọ̀wọ́n. anáwó bí ẹni tí ń tẹ́wó lóògùn ọ̀fẹ́ o. ọjọ́ mọ́gàjí yín láti dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n gbọ́ wa. tó a ò ní rí jù báyìí lọ lórí ètò pàṣẹ fún talẹ́ ètò ní èyí tó dé sétí gbọ̀yìn lórí ìkànnì 32 FM 94.9 àjàkẹ́yìn Cocoas nílẹ̀ Ìbàdàn. Mo ń ṣe ládùúrà wípé ọdún 2021 tí a wọnú ẹ̀yẹ ayọ̀ àti ìdùnnú láàfin parí rẹ̀ títí ọjọ́ mẹ́jọ tààtún fi ayọ̀ pàdé lórí ètò pàṣẹ alẹ́ ọmọ akéde classic malam lórúkọ tèmi o àdúpẹ́ gbogbo tẹ̀ ń bọ̀. Ó yá Ṣẹ́gun Alágbàlá ìwọ náà kí àwọn èèyàn kú ọdún à ń lọ lẹ́nu. tó a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn wa o. kí wọ́n kú ọdún la wí. a kú ọdún a kú ó sì dákọ̀ rẹ. ẹ̀yin máa yóò ṣọ̀pọ̀ ẹ̀ Ṣẹ́gun Alágbàlá lórúkọ tèmi. Ó yá mòró rántí Muyideen Adédàmọ́lá. a dúpẹ́ púpọ̀ fún tètígbọ́ wa lọ́pọ̀lọpọ̀ gbà ẹ̀dẹ̀kú ọdún ọ̀nàjà sọ̀pọ̀ ọdún láyé. Àmín. Ọmọ ojú odò Sharafadeen Adékúnlé Ìṣọ̀lá ń kí àwọn èèyàn kú ọdún. Ẹ ṣé gan tẹ́ ń gbọ́ wa o àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín a kú ọdún a kú àṣekọ ọdún ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀ rẹ̀ Sharafadeen Adékúnlé Ìṣọ̀lá ojú odò lórúkọ tèmi. A kú àṣekọ ọdún 2020 a kú àmójúbà 2021. Ẹ jẹ́ àmọ́ tibí yìí ká máa lọ lórúkọ Láìdé Báyọ̀nlé olóòkọ mi dáadáa Abdulwasi fúnra rẹ̀ tó jẹ́ ọlọ́wọ́ bọ́tìnì wa eléyìí tí a jọ mú ètò talẹ́ ètò ní wa náà lèmi ọmọ yín olólùfẹ́ yín ọ̀rẹ́ yín Ọláyínká ọmọ Akórèdé Mr. Ayédùn àgbà nínú káṣọ́nù kí nínú iṣẹ́ ìwádìí lórí ibi ìyanu mo ń dá gbére fún yín wípé ìpàdé wa bí adùn bí oyin àárọ̀ tọ́lá kọ́ lórí bàbá fẹ́ńdọ̀ wọ́n lọ lélẹ̀ ọba yàmi Àṣàkẹ́ ẹ kú ọdún ẹ kú ìyèdún o ìwọ̀nba abijọ́ kù sí ọdún wíkẹ̀ndì máa ń gùn ẹ fẹ̀sọ̀ sí ibi ẹ bá mú kù sí ẹ fẹ̀sọ̀ sí lọ́la náà Èdùmàrè yóò fi ṣọ́ rẹ̀ ṣọ́ wa ó dàárọ̀ òun ayọ̀ lásán.